Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò Ògbóni reality show. Olúwaṣewà Àkànjí lolóòtú ètò yín. Ẹ wá kàn fìdílé ẹjọ́ máa fi ti gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé tí máa ń jẹ. Ní ṣé ìgbàgbọ́ pé mo gba iṣẹ́ kan tí mo sì sọ fún pé àwọn ìyá ọba ṣe wedding mi o tó sì ní kí n gbà á torí iṣẹ́ wọn ti kọ́ lọ gbé fáwọn kan náà. Èmi náà ń plan kí n sọ kọ̀ǹténà mi di ṣọ́ọ̀bù. Ọmọ mi wà lọ́dọ̀ ìyá ọkọ mi ẹ̀gbọ́n Kazeem. Mi ò gbúrò Kazeem o. Mi ò gbúrò Kazeem rárá. Ẹ̀ẹ̀kan tí mo gbúrò tó pè mí pé òun ni bàbá àbèjì, mo ní pé bàbá àbèjì ti kú látọdún báyìí sẹ́yìn. Ó ti nà mí, gbá mi létí, ọjọ́ tó gbá mi létí ìdẹ̀wù lọ fún kó má nà mí mọ́ o. Tó bẹ́ẹ̀ bá ṣe kọ burúkú tán, á máa bẹ̀ mí, kò ní fẹ́ kí n sọ fún ẹ̀gbọ́n Kazeem ní ọ̀gá mi. So èmi náà ò dẹ̀ ní sọ fún wọn, màá kà sára. Ó wá dọjọ́ kan, mo wá pe ìyá àdúrà. Mo ní ìyá àdúrà. Mo ní ṣẹ̀mọ̀kún tí ti ṣí yẹn. Mo ní jẹ́ kó ṣíyàn, sọ̀rọ̀ wo ló ṣe lẹ́nu. Ọmọkùnrin yìí, ó fún mi ní ìwé òfin. Ìwé òfin báwo ni? Mo bá mú jáde fún ìyá àdúrà. Ó ní ẹ̀wọ̀. Mo bá pè é, bá sọ alákọ̀ọ́kọ́, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin. Ibi pé oúnjẹ ògbódò jóná tí alájà àgbọ̀ báyìí, tí ìyá àdúrà àgbọ̀ báyìí, ìyá àdúrà ní oúnjẹ ògbódò jóná. Oúnjẹ ògbódò jóná. Pé òun hate ẹ̀, kó tó jẹ bá jóná, kó má serve òun hate ẹ̀, kó máa gbóhùn jíjóná nínú oúnjẹ. Ìyá àdúrà ní kí n má kà fún wọn. Ṣé ká mọ̀ pé ẹni ẹ má pè é? Mo ní ó tún máa ń gbá mi létí ṣe rẹ̀ ni. Tó fẹ́ di ẹ́ létí ni. Mo ní kò yé mi. Mo ní mo dẹ̀ dábọ̀ ìgbéyàwó yìí fún ọ̀gá mi. Ṣé kí ẹ tó ṣe ìgbéyàwó ló ti máa ń nà yín? Rárá, mo ló ti máa ń ju kó. Ó ní introduction mi ṣe mọ̀ kó fẹ́ nà mí. Ìyá àdúrà ni ó fẹ́ lù ẹ́. Ó bá jẹ́ kó lù ẹ́ ńjọ́ náà. Kí ni? Màá lé wọn dànù ńjọ́ náà tefetefe ni. Ẹ má jẹ́ ń tàn yín jẹ. Ilé òkè wù mí lọ. Ilé òkè wù mí lọ gbogbo ìgbà. Kí n má tiẹ̀ wá dábàá pé mo fẹ́ fi ọkọ. Ó mà sojú tí mo kóra mi sí lọ. Èmi o. Ìyá àdúrà ni màá pè é. Ìyá àdúrà má pè é. Tẹ bá pè é nísìn. Tẹ bá pè é nísìn bí wọ́n tó fi ìyà ẹ̀ jẹ. Ìyá àdúrà ni wọ́n bí dà. Ìyá àdúrà bá pè é. Àwọn fẹ́ rí bá ti ibi iṣẹ́ bọ̀. Ó gba ilé ọ̀dọ̀ wọn wá. Ó wá gbàbẹ̀ wá. Nígbà tó dé, kí ni? Wọ́n náà fẹ́ rí. Wọ́n pè sínú ilé. Wọ́n bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí ìyá. Bá ní kó má bínú, òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Nígbà tá a délé, tí wọ́n bá sọ̀rọ̀, mo ṣe gbọ́n kó sí mi. Ó filẹ̀. Mi ì ṣe ọmọ kan tó ní àpọ̀n wàhálà. So kí n bá àwọn máa gbé nílé ká má sọ̀rọ̀ fún ogún ọdún fún nǹkan tó kọ́ mi. Mo dáná oúnjẹ orí dining kò jẹ́. Ìgbà tí mo dé, gbogbo oúnjẹ yẹn ń bẹ. Oúnjẹ tí wọ́n á gbé lọ ibi iṣẹ́ mo bá bù sínú kúlà ẹ̀ kò gbé lọ. Ìgbà tí mo dé, mo bá ń bẹ. Mo tún dá tọ́wọ́ ta lẹ́, mo tún gbé síbẹ̀ torí mo sọ fún ìyá àdúrà. Ìyá àdúrà ní kí n máa dáná yẹn fún. Ìgbà tó yá, ọ̀gá mi pè mí wọ́n láwọn fẹ́ rí mi lọ síbẹ̀. Ọ̀gá mi jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ ilé ọkọ èèyàn kí rojú ọkọ èèyàn síta. Wípé ìyá tó sọ pé èmi lọ sọ̀rọ̀ fún alájà. Wípé alájà wá pa àwọn alájà ń sọ̀rọ̀. Alájà sọ pé ẹ̀yìn kíní kan. Mo ní ṣé wọ́n ṣe nǹkan tó dá mi lórí ọjọ́ wọn. Ọba ní tó bá ṣe mi, àwọn olóyè kí mi wá sọ fún. Mo ní mi lè wá sọ fún yín. Alájà ìyá àdúrà lórí mi. Wọ́n ní kí ló ṣe mí lójú. Tó sọ pé àwọn náà gbá mi létí. Ó ní ìgbà nígbà táwọn ẹ̀ṣẹ̀ fi ọkọ àwọn náà jà. Kò sọ pé àwọn tí kì í jà. Ìgbà míì, àwọn kí marry tán lo 40 years in marriage yẹn. Ọkọ wọn bá náà wọ́n gbà mí. Wọ́n máa sọ pé àwọn fojú gbá ni. Ṣé wọ́n wá gọ̀ ni? Obìnrin máa ń tonú ilé ara ẹ̀ ni. Obìnrin kì í tú ilé ara ẹ̀ síta. Bá ní wọ́n ṣe.
mo dẹ̀ bẹ̀ wọ́n kọ́ má bínú, mo kúrò ńbẹ̀. Nígbà tí mo dé ṣọ́ọ̀bù, mo ronú pé ṣọ́gà mi ń ṣeré fún mi ni àbí wọ́n ń ṣebi fún mi? Kí ló dé tán ṣe báyìí? Mi ì bá sọ nǹkan kan. Nígbà tí mo délé bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn. Ó ní mummy ẹ ló lè believe ẹ̀. Kò sí nǹkan tó fẹ́ sọ fọ́gà ẹ tọ́gà ẹ fẹ́ believe bó ṣe wà yẹn. Òun ò dẹ̀ tíì fojú ẹ̀ rí o, àmọ́ á fojú ẹ̀ rí mọ̀ bo. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn, mo ṣe bẹ̀rẹ̀ sí ní record nìyẹn. Mo ní tó bá ní pọ́gà mi ò lè believe mi, tí ìyá mi bá ti believe mi, ó tẹ́ mi lọ́rùn. Gbogbo emotional blackmail tó ń blackmail ọ̀gá mi, Ọlọ́run máa bí ẹ́. Ìgbéyàwó tí mò ń sọ yìí ó ti póṣù 6 o. Ó wá ní wò ó, máa tún lù ẹ́ nísìnyí. Tí ìyá ìjọba dẹ̀ pè mí pé àwọn fẹ́ rí mi ní lọ, wọn ò dẹ̀ bí ẹ dákun má wálé. Ó sanwó orí ẹ̀, ó kóṣu wá. Abájọ ó fẹ́ máa lọ́kọ káàkiri náà ló fi sọ pé ó fẹ́ ṣe registry kíní kan. Wo wọn ò bí ẹ dáa. Àìjẹ́bẹ̀ gbogbo owó tí mo ní ni mo máa gbà padà. Mo rò bóyá mo jọ Kazeem ni. Nǹkan tó jẹ́rú yín nìyẹn, kán fún yín lóyún kán sálọ. Gbogbo ẹ̀ pátápátá tó sọ pátá orí fóònù mi ló sọ sí. Nígbà tó dẹ̀ sọ tán, èmi náà fún un lésì. Mo ní èmi ti rí ẹ gẹ́gẹ́ bí ẹranko tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀gá mi ni ò mọ̀ pé ẹranko ni ẹ́. Àwọn náà ní kí n máa ṣe wedding, mo ti ní mi ò ṣe. Kíwà ọwọ́ ẹ gbóná. Kò sí wàhálà. Mo ní kí ló fẹ́ ṣe? Ṣé ibi tó wà yìí, you die here ni o, o ò lọ sí anywhere. Ní ọ̀rọ̀ àmúṣínà ọmọ kékeré, ó ṣe pé òun tó lọ sùn. Ó keep fóònù mi lọ, èmi náà lọ sùn. Àti ilé mo kọrí lọ síbi iṣẹ́. Mo ń ṣiṣẹ́ mi. Ó dáná ó jẹ. Mo ti ṣe ọmọkùnrin fóònù ọ̀tá. Ó wá di pé bá ti ibi iṣẹ́ bọ̀. Ó máa wá sọ́dọ̀ wa, ara nǹkan lọ́wọ́, rajà. A fún ìyá àgbà ẹgbàá. Wọ́n ti rà fún kíní kan. Àwọn bàbá mi wọ́n ní kí n jẹ́ ká lọlé. Wọ́n ní mo sì ń jẹ́ tí mo fẹ́ ṣe. Wọ́n ní kí n jẹ́ ká lọlé. Báwo ni mo ṣe ṣe mi sì ṣiṣẹ́ tán ni. Òótọ́ mi, mi ò tí ì lọ mọṣẹ́. Ìgbà tó yá, mo sọ fún ẹ̀gbọ́n ọkọ mi pé bẹ́ẹ̀ káwọn ọmọ mi wá bá mi ṣe, kí wọ́n fara mọ́ mi díẹ̀. Mo káwọn ọmọ mi lọ sílé. Kì í ṣe dìríkà ráìsì kan tán. Half dìríkà pẹ̀lú agolo kan ni nígbà táwọn ọmọ yẹn dé. Ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Gbogbo tó wá sílé, àwọn ọmọ yẹn ti jẹ tán. Ilé kan ó dẹ̀ máa ṣe bó bá ti ibi iṣẹ́ bọ̀, ara bisikíìtì rẹ̀. Ọkọ ra nǹkan lọ́wọ́ ṣàmàrà wálé wá fún wọn. Tí màá gbọ́ ẹjọ́. Tó bá ti ń bọ̀, o lè má ra nǹkan wálé fún àwọn ọmọ yẹn. Ṣé bẹ́ẹ̀, o appreciate, o ṣe nǹkan kan. Ṣé ló máa lò? Ìgbà tó yá mo fún àwọn ọmọ sílẹ̀ sí ọ̀dọ̀ mummy mi, ọ̀dọ̀ grandma mi. So màá ti mọ̀ ló dàrú ọ̀dọ̀ grandma mi náà máa sùn. Àtàárọ̀ àjọ máa wà bẹ́ẹ̀ torí wọ́n wà ní holiday. Ó ṣàrí pé ọ̀gá mi pè mí pé kí n jẹ́ káwọn ọmọ mi wà lọ́dọ̀ mi o, pé àwọn wọn káṣọ wọn wá. Mo ní no problem. Wà tó ń yá wọ́n káṣọ wọn mọṣẹ́ wọn kọ́, káṣọ wọn lọ́wọ́ wá. Àwọn ọmọ mi sí school bẹ́ẹ̀ yẹn. Tílẹ̀ bá ti mọ́ tí màá ti dáná oúnjẹ, màá ti bá wọn gbóúnjẹ wọn sínú kúlà. Grandma mi á ti bá mi wò fún wọn. Tí bá kàn ti dé, àwọn wọn lọ school. Bí mo ṣe ń ṣe nìyẹn. Ìgbà míì, ẹ̀gbọ́n mi máa lọ síbi iṣẹ́ ní tiẹ̀. 7 o'clock òun ló bá nílé ó ti lọ ibi iṣẹ́. So èmi náà fún mi bá ti máa sáré pé mo ti kún oúnjẹ fún mi, mo ti tún lé iṣẹ́ àwọn lọ nìyẹn. Mo ká àwọn ọmọ lọ sí school. Mi ń ṣe fún mi bọ́gà mi sí nǹkan kan. Ló bá dọjọ́ kan. Ìgbà tí mo sọ pé tí mo ta tó ń fẹ́ tá ti wà ní ìgbéyàwó, ló bá pè mí. Ló bá ní pé wọ́n ní pé kò dáa kí obìnrin máa lọ lo ṣọ́ọ̀bù ilé àwọn òbí ẹ̀, pé òun fẹ́ pààrọ̀ ṣọ́ọ̀bù fún mi. Òun àgbà ṣọ́ọ̀bù fún mi nítòsí ilé ń bí. Nígbà wá ní school àwọn ọmọ mi, ó ní kí n bá mọ ọ̀bọ̀ ayé ìbàmí ní rárá. Last time táwọn ọmọ mi wá, ó sọ pé wọ́n ń jẹun jù, wọ́n ṣe gbà pọ̀ jù. Jẹ́ kí wọ́n wà níbẹ̀ yẹn. Ó ní ṣe bóúnjẹ náà ni mò ń sè lọ fún wọn. Mi ì ṣe oúnjẹ lọ fún wọn o. Jẹ oúnjẹ o. Bẹ́ẹ̀ dẹ̀ ni mi ì ṣe oúnjẹ lọ fún wọn lóòótọ́. Tó bá ra ráìsì dé, dìríkà kọ́, ebi lè bá. Tó
bá ráìsì half dìríkà tá a máa ń sè ní tiwa èmi máa ra agolo kan sí káwọn ọmọ mi tó máa sè. Tó bá ra ráìsì dìríkà kan èmi ni màá ra half dìríkà sí. Bẹ́ẹ̀ ni dìríkà kan yẹn a máa jẹ́ lẹ́ẹ̀mejì tó bá máa jẹ ráìsì. So half dìríkà tí má ti rà sí yẹn mo ti mọ̀ pé àwọn ọmọ mi ni mo rà sí yẹn. So ibo wà ní ibo mo ti ń so oúnjẹ mo ń ṣiṣẹ́. Mo ní wò jẹ́ káwọn ọmọ mi fún wa ṣọ́ọ̀bù mi wà níbi tí ṣọ́ọ̀bù mi wà yẹn pé mi ò fẹ́ kúrò ńbẹ̀ torí àwọn kọ́sítọ́mà mi. Ó ní ṣe bí télọ̀ ní ẹ́ àwọn ní kọ́sítọ́mà mi. Mo ní rárá. Mo ní mi ò ṣe. Ìgbà tí wàhálà ẹ̀ gbọ́ ó wá bá ìyá àdúrà. Ìyá àdúrà jẹ́ kó yẹ kó fi mí lẹ̀ kó dé kí n máa wá sí ṣọ́ọ̀bù mi. Wọ́n dẹ̀ bẹ̀ ó ní òun ti gbọ́ kò sí wàhálà. Àmọ́ òun ò fẹ́ kí n máa kọjá aago 5 ní ṣọ́ọ̀bù. Mo ní mo fara mọ́. Tó bá di aago 5 mo máa kúrò ṣọ́ọ̀bù màá lọlé. Grandma mi ń tọ́jú àwọn ọmọ mi. Tó bá ti di aago 5 màá kúrò ṣọ́ọ̀bù màá lọ sílé. Wá dọjọ́ kan ẹni kan wá bá sọ̀rọ̀ lórí fóònù. Kíní yẹn wá ń jáde voice yẹn wá ń jáde. Ó wá ń reduce voice yẹn. Wọ́n bẹ̀rẹ̀ pé òun ti gbọ́ sẹ́ tóun bá ti kúrò níbẹ̀ ìwọ̀n á bá wọn sọ̀rọ̀. Tóun wà òun ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi mo dẹ̀ wá ń bẹ̀. Nígbà tó kọ́ ọ̀tọ̀ mo ní ṣé ọ̀dọ̀ mi lẹ̀ ti lè sọ̀rọ̀ àbáwọn girlfriend yín tẹ́ fún lórí síta àwọn náà ni wọ́n ń pè yín. Ìṣubú gbogbo la máa ń jà o. Tó bá ní àwọn wo àwọn girlfriend ẹ tó ń pè ẹ́ ó wà lára ẹ̀. Wọ́n ti sọ̀rọ̀ dàbí àbá lọ. Àti ṣe mi ò lóyún o. Ọdún kìíní mi ò lóyún. Ọdún kejì mi ò lóyún. Nígbà tó pé ọdún kẹta àtijọ́ mo ti wà nínú ilé ẹ̀ bí ìyàwó. Mi tí wọ́n àwọn orí ti pé kí ló dé tí mi ò ní lóyún kí ló ṣẹlẹ̀? Aṣọ nílò sperm count. Kò dẹ̀ sọ fún mi. Èmi ò mọ̀. Ọ̀gá mi ló mọ̀. Ọkọ ọ̀gá mi ò mọ̀. Èmi àti ọ̀gá mi àárín wa kò gún mọ́. Nígbà tó di bí ọdún kẹrin èmi ti wà nílé ọkọ àwọn ọmọ mi ti ń lọ bí ọmọ 7 years. Ní ọmọ mi wọ́n ti pé 7 years. Tí ó kọ́ ẹ̀fẹ́ kọjá 7 years. Ní bá ṣàdédé rí kọ́ọ̀lù kan tó bá wọlé. Wọ́n bá ní àwọn ni Alhaji kíní kan àwọn fẹ́ rí mi. Mi ò sí ṣọ́ọ̀bù tí má ti dé ṣọ́ọ̀bù lórí ọ̀la máa pè é ṣe fẹ́ gbàṣọ wà ní wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní òkè gbúdú tó di àròjọ kìí tí mo dé ṣọ́ọ̀bù bá pe nọ́mbà yẹn wọ́n bá ní òkè àwọn máa wá nìsín wọ́n bá dé pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀sùn pọ̀ wọ́n bá dé ṣọ́ọ̀bù wa. Pẹ̀lú tí màá lójú wọn wọ́n sọ pé bàbá Kazeem ni èmi àtọ̀gá mi close mọ́. Ìgbà mí wọ́n lè pè mí fún àwọn fẹ́ bá àwọn ọmọ àwọn sọ̀rọ̀ á kí wọn. So Kazeem rè kí lélẹ̀ bá dẹ̀ kí wọn ẹ má bínú mi mọ̀ yín o mọ̀ mí Alhaji báyìí báwo ni àwọn ọmọ mi ń kọ́ àwọn ọmọ yín ẹ wò mi ò understand ẹ jẹ́ ń pe ìyá àdúrà kí ni àti ẹ sọ̀rọ̀ láti pè ìyá àdúrà ẹ jẹ́ ń pè wọ́n ìyá àdúrà ẹ wá o láti kẹ́ báyìí lọ́n dé o wáyé ẹ jẹ́ ń pé kí lẹ wá ṣe bá ní ẹ má bínú ọmọ inú tó wọ ẹni bí kú àwọn ọmọ yìí pé ọmọ ẹ ní ìsìn kódà àwọn ọmọ ẹ nìsín kò tí kò ju oṣù mẹ́ta ó sọ wípé àwọn pé ọmọ tó kò lóyún jọ kìnìún àná òun lòún lóyún mo ní kí ló wá ń bà ẹ́ lẹ́rù ó lórí pé ìyá òun sọ pé kó má fẹ́ tí ò bá kàwé òun gbọ́ ọmọ yóò ká ọmọ wo ni ò kàwé ṣé bó níṣẹ́ ọwọ́ lọ́wọ́. Ìyá àdúrà sọ pé tí má ní kí n máa sọ̀rọ̀ máa sọ nǹkan tí ò yẹ kí n sọ àmọ́ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ yín nítorí Ọlọ́run ọba tó dá yín tó dẹ̀mí ẹ dìde wà máa lọ ẹ kò dìde ẹ gbogbo àwọn bọ́ìsì àwọn tó tẹ̀lé lẹ́yìn àwọn ọlọ́pàá yìí wọ́n kéré o ẹ dìde kí ẹ wá máa lọ ẹ kí n pariwo lè lẹ́yìn lórí oúnjẹ máa lè kó pa yín ni ìyá wa kì í ṣe ìyá àdúrà ṣe bẹ̀rẹ̀ yẹn ìyá mi ti báwo ṣé owó ará àdúgbò ẹgbà mi gbọmọgbọmọ ti dé o. Gbọmọgbọmọ
Alhaji bá dìde bá ní guys let's go. Ìyá àjọ ni àwọn ọmọ yóò save mi bíbá yìí o. Wọ́n bá lọ gbé wọn kọ́ à ń bọ̀